tẹ́ bá rí pé mo dislike Ìyábọ̀ Òjó with passion. Ṣé rí ẹ̀yin tẹ́ ti dépò mi nínú ayé kò lè yé yín tí mo ṣe yé ètì ẹ̀ with passion. Tí mo dislike ẹ̀ fún ó kọjá imagination mi ìrírú ẹ̀rí. Ọjọ́ tí mo ti délé ayé mi ò gbọ́rú ẹ̀rí kó lọ rajà lọ́wọ́ èèyàn. Ó wá sọ pé ó rà mọ́ ẹni yẹn wá dáwó padà fún ẹ. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó jáde wá sọ̀rọ̀ nípa bí òun ṣe dislike Ìyábọ̀ Òjó tó bí òun ṣe kórìíra rẹ̀ bí òun ò ṣe nífẹ̀ẹ́ rárá ó sọ ìdí tí òun fi kórìíra rẹ̀ o. Ẹ̀yin èèyàn wa òkòrò kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy sọ. Ara wọn náà máa lọ pé ọlọ́pàá máa wá gbé e. Ọmọ ìyá mi tán bá gbé ẹ tán tó o bá ní kìmí kó o dúró oore kó o fèèyàn mímọ̀ sọ̀rọ̀ wàá gbé placard ṣó mo gbé gèlè báyìí ẹni ọba yìí máa ń gbé kọ́lọ́ má jarí wẹ̀ orí ìka mẹ́rin níwájú ìka kan lẹ́yìn +2 ó jẹ́ ìka mẹ́jọ níwájú ìka kan lẹ́yìn. Tí n bá jókòó tí n bá sọ nǹkan tí ojú mi rí tí n bá sọ fún yín so many things làwa ò kì í sọ so many things àkọ̀wé pé Ọlọ́run wá jìnkí mi pẹ̀lú ọkọ tó strong tí mi ò bá fẹ́ Mr. Lawal mo lè má sí láyé mọ́lé mi. Tí mi ò bá fẹ́ Mr. Lawal mo lè má sí láyé mọ́lé mi. Mi ò rírú ìkà yẹn rí. Ẹ rántí ilẹ̀ kan gbà kan tí Ìyábọ̀ Òjó lémi àtọkọ mi ṣe land grant. Ṣé ẹ rántí? Torí pé mo polówó ilẹ̀ Ìyábọ̀ Òjó dẹ̀ lọ gbé èèyàn kan dìde. Ẹ rántí Faith Òjó tó lòun nílé ń wá ralẹ̀ lọ́wọ́ wa. Ṣé ẹ ti gbàgbé ni ẹ máa ń gbàgbé nǹkan jù. Tí Faith Òjó ní ọwọ́ wa lòun ti ralẹ̀ pa ṣe land grabbing fóun. Mo ṣẹ̀ṣẹ̀ ẹ rántí ọjọ́ kẹrin kéèsì Dúmàtà ni o. Mo ṣẹ̀ṣẹ̀ wá jáde mo wá explain fún yín pé ọwọ́ tí wá kọ́ ló ti ralẹ̀. Mix up wà níbì kan. Ibi tí mix up dẹ̀ wà tó bá jẹ́ wípé Faith ṣọ́kì tó bá jẹ́ pé ó gbọ́n ni tó bá jẹ́ pé tòótọ́ ló ní dọ́kúmẹ́ǹtì lọ́wọ́. Since tó ti rí mi níbẹ̀ olórúkọ ni mí náà. Kò sẹ́ni tó mọ Faith inú ayé. Ó yẹ kí Faith pè mí ni pé lágbájá ilẹ̀ tí mo rí ẹ yẹn àwọn kan mà talẹ̀ yẹn fún mi. Àmọ́ ṣe rí Ìyábọ̀ Òjó ó máa ń wá every opportunity láti gba ẹ̀mí lẹ́nu àwọn orí aláìṣẹ̀. Tí n bá sọ pé má dá sọ̀rọ̀ Ìyábọ̀ everyday làwa mú fọ́tò àtàwọn ọmọ ẹ̀rìn kiri àwọn ò ní pa tí màmá parọ́ fún mi. Ìyábọ̀ Òjó kì í ṣọ̀tá kéékèèké kò ń ṣọ̀tá mo fẹ́ fọ́lọ́hun. Ìyábọ̀ Òjó kì í ṣọ̀tá tó máa bẹ́ ẹ fa wàhálà tá lọ ní gbogbo ọjọ́ ayé Ìyábọ̀ Òjó tó bá ti jí kò ń ṣèmi nìkan ló ń ṣe fún o. Even àwọn ọ̀rẹ́ ẹ̀ àwọn tó súnmọ́ Ìyábọ̀ tó rò pọ̀ ọ̀rẹ́ ẹ̀ ni ẹ lọ wo ohun tó ń ṣe fún wọn. Àwọn tó jí ọ̀rẹ́ ẹ̀ tọ́jọ́ ń sùn tọ́jọ́ ń jí tọ́jọ́ ń gbéra wọn kiri ẹ lọ wo ohun tó ń ṣe fún wọn. Ẹ lọ wo géèmù tó gbá fún Ràkúnmí recently ẹ wò tó gbá fún Jimere ẹ wò tó gbá fún Lọ́kọ ẹ wò tó gbá fún Àpólà Igi ẹ wò tó gbá fẹ́nu ìṣó. Tí Ìyábọ̀ Òjó bá ti jí nígbésí ayé títí ẹ̀ n tó máa wá ni pé èwo ni kú kàn nínú ọmọ àwọn. Ọgbọ́n ẹ̀ ní ìlú mi ní tí Ìyábọ̀ Òjó máa wá kiri ni pé èwo ni kú kàn nínú ọmọ òun. One on one ó yẹ kí lédi yẹn pè mí tó bá ralẹ̀ lọ́wọ́ èèyàn wọ́n bá lù ẹ́ ní jìbìtì bí mo ṣe jókòó yìí àìmọye ilẹ̀ wọ́n ti lù mí ní jìbìtì tí ò lóǹkà àìmọye ilẹ̀ wọ́n ti lù mí ní jìbìtì. California Paradise City ẹni tó ta mí lólobó tó ràn mí lọ́wọ́ in fact ọ̀rọ̀ dọ́kúmẹ̀ntì sì wà láàrin èmi àtẹniyẹn toró talẹ̀ kan fún mi
but ṣe mọ̀ èmi jẹ́ ọmọ tó ní làákàyè tó dẹ̀ ní tẹríba